èèmọ̀ rèé o. àṣẹ lóòótọ́ ni pé owó a máa bójú ọ̀rẹ́ jẹ́. nípínlẹ̀ òǹdó mà ní arákùnrin kan ẹni ọdún 25 ló gún ọ̀rẹ́ rẹ̀ pa nítorí ẹgbẹ̀rún 2 náírà, ìyẹn 2000 naira. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ òǹdó ti rọ́wọ́ tó arákùnrin kan ẹni ọdún 24 tí orúkọ rẹ̀ ń jẹ́ Monday lórí ẹ̀sùn pé ó gún ọ̀rẹ́ rẹ̀ kẹfà ọ̀fàndò pa nítorí ẹgbẹ̀rún 2 náírà. ọ̀rẹ́ ìmùlẹ̀ ní kẹfà ọ̀fàndò àti Monday jẹ́ tí kẹfà ọ̀fàndò fi yá ọ̀rẹ́ rẹ̀ Monday ní owó, àmọ́ inú bí Monday nítorí pé ọ̀rẹ́ rẹ̀ kẹfà ọ̀fàndò ẹni 30 ọdún sìn ní owó, ó sì fi ìbínú fi gún pa. bó tiẹ̀ jẹ́ pé ó ti ṣe kinní ọ̀hún tán kí ojú rẹ̀ tó wálẹ̀. àmọ́ nínú ìwádìí tí wọ́n ṣe látẹnu Monday ó ní ohun tóun rò òun kọ́ lòun bá, òun lòun ò ṣe rí owó náà san fún ọ̀rẹ́ òun. gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí rẹ̀ múlẹ̀ wípé sísọ́ọ̀sì òun ni Monday fi gún ọ̀rẹ́ rẹ̀ kẹfà ọ̀fàndò pa. lẹ́yìn àríyànjiyàn bá ń gbówó mi ọ̀sẹ̀ tó dá ti pé mo nílò owó mi tó wáyé láàrin wọn agbègbè Akíntọ́lá, ìyẹn ní abúlé Akíntọ́lá níjọba ìbílẹ̀ Òdìgbò, ìyẹn nílùú Òǹdó, ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé.